ìyàwó ilé tí ọkọ fẹ́ sílé tó wà lábẹ́ ọkọ kì í cheat by mistake. Ẹni bá sọ wípé obìnrin yẹn jẹ́ lọ ṣàgbèrè, àṣìṣe dẹ̀ ni o, ẹ̀ẹ̀kan náà ni o, kò mọ̀ọ́mọ̀, ó ń tan rẹ̀, ó fi àbòsí kún ni. Ṣé rí ẹni tó bá jẹ́ single mother tó ń dágbé, ó ṣeé ṣe kó ṣe mistake ìbásùn nípa ìkíyèsára. Tí ilé ẹ̀ bá free fún gbogbo ọkùnrin, ó ṣeé ṣe gan kan rape ẹ̀ mọ́nú ilé nítorí pé kò ní ààbò lórí. Ṣùgbọ́n ìyàwó ilé tó lọ́kọ, tí ọkọ ẹ̀ dẹ̀ wà pẹ̀lú ẹ̀, wọ́n máa ń plan láti ṣe àgbèrè ni. Ẹ wá mọ nǹkan tó burú jù mẹ́. Ìyàwó ilé ni àwọn ọkùnrin oníṣìnà alágbèrè máa ń prefer láti bá ṣàgbèrè, láti mú ní side chick. Ìdí tí wọ́n dẹ̀ fi máa ń mú ìyàwó ilé, married woman, tán fi prefer wọn as side chick is number one. Ìyàwó ilé ò lè láyà kó gbóyún wá kó lòun lóyún fún àlè rẹ̀. Tó bá lóyún gan yóò ya akẹmọ́kọ rẹ̀ lọ́wọ́. Ìyàwó ilé kì í gbowó lọ́wọ́ ọkùnrin bí àwọn obìnrin tán single tán máa gbé bùkátà, a fẹ́ sanwó school ọmọ, àbí mo fẹ́ rarun, àbí wá fún mi lówó kí n fi ra fóònù. Láwọn singles yẹn, wọ́n bí ilẹ̀. Ìyàwó ilé wọ́n ti mọ̀ wípé àtẹ̀kànlẹ̀ àti change kéékèèké ló ń wá, èló náà máa fún wọn. So ó cheaper láti bá ìyàwó ilé dálé ju side chick lọ. Ìkẹta, ìyàwó ilé ò lè wò sùnsùnsùn kó ní kó wá fi òun ṣe second wife. Kó ní mi ò gbà ó gbọ́dọ̀ fẹ́ mi sílé, ó bẹ́tà kó fẹ́ mi sílé nítorí pé ó wà lábẹ́ ọkọ ẹ̀. Ẹ jẹ́ n fi kan kún. Ẹ̀kẹrin ni wípé ní ọ̀pọ̀ ọgbà ìyàwó ilé ló tún máa ń náwó fún àlè wọn, tí wọ́n á máa jí owó ọkọ wọn. Ọbẹ̀ tí ọkọ wọn ò lè jẹ náà máa lọ sè fún àlè níta. So àwọn ọkùnrin tó bá mú ṣìnà gẹ́gẹ́ bí iṣẹ́, tí wọ́n mọ orúkọ tí ṣìnà jẹ́, wọ́n máa ń prefer ìyàwó ilé nítorí pé wọ́n máa ń sábà gbọ́pọ̀. Pé ìyàwó ilé wá ṣe mistake ni pé kò mọ̀ọ́mọ̀ ni rárá. Sórí kó tó di wípé ọkùnrin bẹ́ẹ̀ sùn tó bá jẹ́ ìyàwó èèyàn tó wà lábẹ́ èèyàn kan, ẹ ti kọ́kọ́ máa jọ ṣe àwọn eré kan, ẹ ti máa bá ṣe àwọn àwàdà kan, tá ti máa fọgbọ́n lọ̀ ẹ́ wò. Tó o bá ti ń gbà á mọ́ra láti máa wò pé ìbàdí woman yìí náà dẹ̀ tóbi díẹ̀, woman yìí náà dẹ̀ ṣàyà díẹ̀, tí bá tẹ̀ ná tẹ́ sórí bed, woman yìí náà ò dẹ̀ bad o, àbí kí n gbọ́ṣẹ́ wò. A wá máa bá ẹ ṣe àwọn eré kọ̀ọ̀kan bíi kẹjọ ṣe kíní kó mú ẹ dání lọ́wọ́. Tó o bá ti jáwọ́ ẹgbà kí ló fa rọ́bìṣì yẹn, àbí kí ló ṣì. Bíi kó text ẹ tàbí kó pè ẹ ní odd hour. Ó kàn lè dédé text ẹ lásìkò tán ti jẹun tán, bóyá bíi 9 àbí 10 àbí 10:30. Hello. Tó bá ní ìwọ náà ti dáhùn hello. What is happening? Are you okay? I'm okay. I just said I should check on you. Ìwọ náà wá sọ pé thank you. Ó béèrè lọ́wọ́ ẹ̀ pé why would you check on me at this very odd hour? Don't let it happen again. Kò fún kó sọ pé sorry, I didn't mean that. Kò rí lọ́jọ́ kejì kò ní kí ló fẹ́ fa gbogbo yẹn. Irú nonsense wo nìyẹn? Eré wo la ṣe débi pé you are checking on me? Tó o dákẹ́, a wò wípé òun gbójú bẹ̀. A wá máa bẹ́ẹ̀ ṣe àwọn àjò kọ̀ọ̀kan. Ṣé o wà okay? Ó dà pé ojú ẹ̀ ṣe bákan. Ìwọ náà ti máa sọ wípé kò tiẹ̀ sówó lọ́wọ́ mi. Kò ṣe ní sówó lọ́wọ́ ẹ̀, ó yẹ kọ́kọ́ ẹ fún ẹ lówó náà. Ọkọ wo ló fún mi lówó? Owó tèmi gan ló tún gbà tó tiẹ̀ tún bú mi láàárọ̀ yẹn. Ẹni bá dẹ̀ wo bọ̀bọ́ yẹn á rò pé nice o. Báwo lèèyàn kan ṣe máa fẹ́ nírú ẹ̀ yìí níyàwó tó máa sọ wí tó máa treat ẹ bẹ́ẹ̀ yẹn? Ọmọ ní ilé fẹ́rù ẹ̀ yìí ó mọ bó ṣe rí ni. Èmi gan kánípò tí màá rí nígbà tí mo meet ẹni
tó o tètè stop ẹ gbé mi Lágbájá sórí yín ò gbálẹ̀ ṣé kì í ṣe pé wọ́n la títì gba àárín yín kọjá àbí mọ́tò kọlù yín látẹ̀yìn ẹ̀ mọ́ ni tó o tètè kí fún kò ní láyé ẹ̀ kó má bẹ̀ sọ̀rọ̀ tí wọn náà ti ń play along ọjọ́ yẹn láti rò pé well done eléyìí ti gbójú iṣẹ́ wàá ti wá máa láìkì ẹ̀ díẹ̀díẹ̀ sórí lásìkò tó o bá ń láìkì ẹ̀ yẹn ẹ̀rí ọkàn ẹ̀ á máa sọ fún ẹ wípé ó dẹ̀ ti ń láìkì bọ̀bọ̀ yìí ó dẹ̀ lọ́kàn ńlẹ̀ o ìwọ fúnra ẹ ni wàá máa ignore ẹ̀rí ọkàn yẹn ò ní dá ló kò sí ni ẹ̀rí ọkàn á máa wọ̀n ẹ wípé but this is wrong ẹ̀rí ọkàn yẹn láwá jẹ́ kó máa hide nígbà tó bá fẹ́ text ẹ ẹ̀rí ọkàn yẹn lá máa jẹ́ kó gbé fóònù pamọ́ ẹ̀rí ọkàn yẹn lá jẹ́ kó máa tọ́ọ̀nù lọ sí ẹ̀yìn inú ilé tàbí kó lọ máa jókòó sínú mọ́tò láti receive call ẹ̀ nítorí pé ìwọ gan mọ̀ wípé kò dáa ọjọ́ tí ọ̀rọ̀ yẹn bá wá wọ̀ ẹ̀rí ọkàn yẹn lá jẹ́ kó máa delete àwọn chats ẹ̀rí ọkàn yẹn lá jẹ́ kó máa password fóònù ẹ̀ meanwhile ibi tó rí ẹ dàrú dé ìwọ ni emotion gbé ìwọ ló ń fìdí emotion ẹ tó gbàgbé nípa reality ẹ pé ò lókè mí lẹ́yìn ọ̀run family ẹ rè ọkọ ẹ rè àwọn ọmọ ẹ rè ọjọ́ ọ̀la ló fẹ́ bàjẹ́ ìyẹn ń face reality kò fìyàwó ẹ̀ báyàn ṣeré nǹkan ṣeré lórí ẹ á máa sọ̀rọ̀ dídùn ó mọ ohun tó fẹ́ gbọ́ just to lay with you a create time yẹn fún ẹ but reality tiẹ̀ ọmọ kò fi ṣeré ìyàwó ò gbọ́dọ̀ nǹkan tí ìwọ ń ṣe lábẹ́ ọkọ ẹ yẹn wọn bí ìyàwó ẹ̀dá kó ṣe torí òun gẹṣin ká ìyá láyé èèyàn mọ́lé ni wọ́n lè wá gẹṣin ká mọ́lé you understand kò affect family ẹ̀ ó wá ṣeé ṣe gan kó tẹ̀ wá máa parọ́ mọ́ ìyàwó ẹ̀ kò ní destiny ṣá ká ní pé mi pẹ̀lú ẹ̀ la fẹ́ra ni ọmọ báwo ni marriage yẹn ìbá ṣe rí eléyìí tèmi náà gbé sílé ó ń parọ́ mọ́ ẹ just to lay with you ìyẹn is another process a máa tẹ́ ìwọ fúnra ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe lásìkò yẹn wrong ọjọ́ tẹ́ bá fẹ́ bára yín sùn gan ẹ máa plan ẹ ní o òpópónà ní expressway mo sá fún ẹ tó lẹ máa gbà lọ o lẹ́sẹ̀ ògbèjì níbi kí ló wá dé bí báwo ni ìwọ náà ṣe rí mi lẹ máa gbà lọ o ẹ máa dọ́ọ̀jì ṣe ni kódà tó bá jẹ́ ẹni tó súnmọ́ yín gẹ́gẹ́ bí iṣan ọrùn kó jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ kó jẹ́ ẹbí ẹ kó jẹ́ ọ̀rẹ́ ẹ tí ọkọ ẹ ò lè fura sí láéláé kó jẹ́ inú ilé ẹ ló ti máa bò ẹ mọ́lẹ̀ ẹ máa calculate pé kò sọmọ ilé kò sọkọ ilé kò sí aládùúgbò tó rí yín bó jẹ́ inú ọ́fíìsì náà ni ẹ máa calculate pé àwọn colleague yín kò ní mọ̀ ẹ máa plan ẹ ẹni bá ti lè plan àgbèrè successfully tí wọ́n dẹ̀ ka tó ṣe lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta á pààyàn successfully á jalè á digunjalè successfully torí ọpọlọ crime kan náà ni the game is má jẹ́ kan ká wa so ọjọ́ tán bá wá ká ẹ má sọ wípé mi ò mọ̀ọ́mọ̀ mistake èṣù ni kì í ṣe mistake o plan ni ẹ ní you have so many times láti ronú pìwàdà láti yí padà láti wò wípé ọ̀dàlẹ̀ náà ń perú eléyìí kì í ṣe ẹran ara ajá àbí ewúrẹ́ ni agro máa ń gbé tọ́ máa ní wọ́n wà ní heat period tí wọ́n ní lè control ara wọn tí wọ́n máa rí akọ tí akọ á máa gùn wọ́n gbìgbìgbìgbì tán ní planning tán ní toasting ó ń ṣe ajá ìbálòpọ̀ kò sí bódì ẹ ṣe béèrè fún tó ó máa ní ìdí planning wàá wọ mọ́tò ó ṣe ẹlòmíì gan ò ní gbé mọ́tò ẹ̀ lọ ẹlòmíì adaṣọ bojú mo rẹ́ni tí ò kì í lò jáàbù rárá tó jẹ́ wípé ọjọ́ tó fẹ́ lọ ṣàgbèrè ó lo ìjáàbù lọ ṣàgbèrè ni planning ni you have every opportunity to turn back it's just like kò ní torí pé ìtọ̀ ń gbọ̀n ìtọ̀ yẹn ti wá ju ẹ nídìí ó lè mú mọ́ra mọ́ kó wá torí bẹ́ẹ̀ tọ́ sára láàrin àwùjọ gbogbo èèyàn ó mọ̀ pa ẹ̀sìn ló máa ṣe so kò sí bí ìṣọ̀ yẹn ṣe ju ẹ lára tó o máa rọ́jú bó ṣe kó sáré bó ṣe kíní láti dé ilé ìgbọ̀nsẹ̀ láti lọ tọ̀ bẹ́ẹ̀ náà ni péyàn fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ó lè nítorí wípé ọkọ ẹ abandon ẹ kíní kan wọ́n fi wèrè kàn ẹ́ gbígbé wèrè tó bá ká ní wípé wọ́n fi wèrè kàn ẹ́ ní orí títì láàrin gbangba ló máa latan sí tó máa ní kí gbogbo èèyàn wá máa gorí ẹ̀ o plan ni ẹ̀ ni willpower ni free will ni sometimes after weeks
kí bẹ́ẹ̀ ṣe ń plan láti yan ara yín lálẹ́, láti meet, láti bára yín sùn kó tó rí wípé ẹ rí ṣe. So don't tell me a woman is a weaker vessel. Ni wọ́n ṣe obìnrin wà vulnerable, ìyàwó ilé kan wà vulnerable náà ṣe take advantage rárá. Ohun tó fẹ́ ni. O give consent yẹn ni, ó wù ẹ́ ni. Ohun tó dẹ̀ ń pa ẹ́ lẹ́kún ni wípé àṣírí ẹ̀ tú. Ìwọ fúnra ẹ mọ̀ wípé nǹkan ìtìjú ló ń ṣe. O mọ̀ wípé àṣírí ẹ̀ máa tú, o rò pé wàá ṣe gbé. Ló ṣe ń sunkún nígbà táṣírí ẹ̀ wá tú pé o pàpà ṣẹ̀sín. No married woman can claim innocence wípé àṣìṣe ni rárá. So ronú ẹ̀ dáadáa. Ẹni tó ń bẹ chaati tó ń rẹ́rìn wẹ̀ṣẹ̀ tó ń ṣe really you are beautiful today, really. Mr. Alágbèjà ẹjọ́ ẹ gbé mi dọ́jà ọba. Mr. Alágbèjà ṣe tún ti ń lọ lẹ́nìí kí n bá yín rìn. Ó tún dọ̀tún la Mr. Alágbèjà tó ń pè ẹ́ ní ọ̀dà wà tá ẹjọ́ ń gist tó jẹ́ òun lè Mr. Alágbèjà mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan bàbá ẹ̀ ni kò fọwọ́ kàn mí láti bí oṣù 6 ọkọ ọlọ́kọ tó ní nǹkan lábẹ́ tó lè le ló ń sọ fún pé ọkọ tiẹ̀ ò fọwọ́ kàn ẹ̀ ń ṣẹ̀jẹ̀ o ibo ó rọ̀ǹgì láti sọ fún pásítọ̀ ẹ̀ ọlọ́run o rántí ẹ̀ kò lọ sọ fún orí bàbẹ́ àtìyẹ́ kò lọ sọ fún kò ní kán bẹ́ẹ̀ bẹ ọmọ wọn o ò lè sọ fún pásítọ̀ o ò lè sọ fún ìmáàmù ẹ̀ o ò lè sọ fún àfáà ẹ̀ torí ó ní nǹkan lábẹ́. You understand what I'm saying? Ìwọ ni kò kíyè sára ó ti mọ ohun tó ń ṣe báyìí o ó ti mọ bèbè ó dẹ̀ mọ̀ àwọn ọkùnrin dẹ̀ àwọn obìnrin dẹ̀ mọ̀ ọjọ́ tí ọkùnrin bá ti láìkí wa tá a mọ̀ wípé ó ṣeé ṣe kí bọ̀bọ̀ ẹ̀dẹ̀nu ìfẹ́ kọ wa á mọ̀ tá a bá ti ń fún wọn ní green àwa là ń fún wọn ní green light àwa la máa ń lead wọn on tá ló ń lead on tó máa ṣẹlẹ̀ tán sì tó máa léṣù ni stop ẹ̀ nísìn tó o bá jẹ́yàwó ilé tó o bá ṣe àgbèrè o innocent o ohun tó o fẹ́ ló ṣe alágbèrè kan tẹ́lẹ̀ ni ẹ́ ṣé kìí ṣe pé ń bínú àbẹ́ ẹ̀ ti bínú ẹ bá ti bínú tí mo bá sọ lénìí tó bá bí yín nínú ẹ gbá orí mọ́lẹ̀ tẹ́ bá ti gbá orí mọ́lẹ̀ kí wọ́n bá yín bandage ẹ̀ kẹ́ wá tún padà tú ọ̀rọ̀ mi gbọ́ kẹ́ wá mọ̀ wípé òótọ́ ni mo sọ kó wá bí ọlọ́run kó túbá kó lọ yan náfìlà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kó lọ tó astaghfirullah lọ́wọ́ ọlọ́run kó lọ tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run kó lóòní ṣe mọ́ kó delete nọ́mbà bọ̀bọ̀ yẹn kó block nọ́mbà bọ̀bọ̀ yẹn tọ́lọ́run bá wá pèsè fún ẹ ràn yẹ ẹ lọ Mọ́kà ràn bàbá ẹ lọ Mọ́kà ràn ààrẹ ẹ lọ Mọ́kà tó bá lówó ẹ powó pọ̀ ìwà àtọkọ rẹ lọ Mọ́kà ìwọ gan lọ Mọ́kà tọ́lọ́run bá pèsè fún ọ gbogbo àwọn tọ́lọ́run yan hajj fún ni àwọn tó lówó lọ́wọ́ tí wọ́n lè lọ ní tó bá ṣe ọ́ tó lówó lọ́wọ́ tó ọ̀ bá lọ ọ̀njọ́ ọlọ́run ló lè ẹsẹ̀ nu wá lọ hajj mi kọ̀ tí láà sì bá lọ gbogbo àwa mẹ́wàá láká hajj mi kọ̀ tí láà bá lọ àwọn láàkówó fún ayé ti gbẹgẹ́ kò sí bẹ̀rù ọlọ́run mọ́ hajj mi kọ̀ tí nìkan ni plug tó ṣú ọ̀ tó jẹ́ pé o lè kówó fún kó o lọ sùn nígbà ó bá kọ́lá tẹ́ lọ hajj náà ni mádàmú ọ̀ya ṣe ti dẹrù o torí àwọn ni ó ṣe gbogbo wàhálà rẹ̀ wọ́n sì mówó oúnjẹ dání bó bá ṣe é ṣe ó kó oúnjẹ wá ìdẹ̀rùn ló sì bá dé vip ń bẹ tó jẹ́ pé nínú haram gangan wọ́n bọ̀ gbòtẹ́ẹ̀lì rẹ sí bọ́ bá ti fẹ́ ni bójú onírì ìrìn 15 minutes ìrìn 5 minutes sí haram ìrìn 2 minutes sí haram gbogbo rẹ̀ lọ wà pé wọ́n lórí nọ́mbà tó wà lókè yìí kò jẹ́ àjọṣe hajj 2025 mẹ́wàá lákàrẹ́ gan ó gòkè àràfà ní 2025 àjọgùn àràfà ni inshallah ti december múra december sọ lọ wà lọ múra kówó rẹ̀ fún hajj mikot ti ramadan náà sọ lọ já lọ jọ́sìn fọlọ́run ọba hajj ń pè wá wọn ò ní ròyìn fún wa lọ́la la hawla wala quwwata illa billahi azam hajj mikot is your show plug. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.